kí ni aáwọ̀ abẹ́nú tó ń lọ nínú ikọ̀ Àmọ̀tẹ́kùn l'Ondo tí àwọn òṣìṣẹ́ mẹ́ta kan tí wọ́n ṣe ń fi ẹ̀sùn àṣìlò ipò tí wọ́n fi ń kan adarí àjọ náà. Ẹnu ti bẹ̀rẹ̀ sí ní kan àjọ elétò ààbò Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ondo báyìí lẹ́yìn tó jáwé lọ́gbélé ẹ̀ fún èèyàn mẹ́ta nínú àwọn òṣìṣẹ́ rẹ̀. Àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo ó ti ṣe àṣeyọrí fún ọ̀pọ̀ ọdún báyìí tó jẹ́ wípé ọwọ́ rẹ̀ báyìí ó máa ń tẹ àwọn afurasí ajínigbé àtàwọn alọ́kólóhunkígbe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àmọ́ ẹnu ọjọ́ mẹ́ta yìí ó ní ẹnu bẹ̀rẹ̀ sí ní kun àjọ náà lórí ayélujára lẹ́yìn tí àwọn òṣìṣẹ́ rẹ̀ kan tí wọ́n ń béèrè ẹ̀tọ́ wọn èyí tí wọ́n ní àjọ náà rèé ó fi ń dùn àwọn o. Nǹkan bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ó ní fàkínfà ó mà ló má bẹ̀rẹ̀ láàrin àjọ Àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo àti àwọn òṣìṣẹ́ rẹ̀ mẹ́ta kan tí wọ́n sì fi ẹ̀sùn àṣìlò ipò tí wọ́n fi kan adarí wọn ìyẹn Adétúnjí Adélẹ́yẹ. Àwọn èèyàn náà wọ́n ní Àmọ̀tẹ́kùn kò mọ̀ fún àwọn ní ìwé ìgbanisíṣẹ́ láti ìgbà tí wọ́n ti gba àwọn síṣẹ́ láti oṣù kẹjọ ọdún 2020 èyí tó túmọ̀ sí pé àwọn kò lẹ́tọ̀ọ́ sí àwọn àjẹmọ́nú kan láti ọ̀dọ̀ ìjọba. Yàtọ̀ sí àwọn ọ̀rọ̀ wọ̀nyí wọ́n mà tún sọ àwọn ọ̀rọ̀ míì tí wọ́n sì tún fi àwọn ẹ̀sùn míì kan àjọ Àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo. Wàyí o, ìyàwó ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ Àmọ̀tẹ́kùn náà ó ti ṣe ìfẹ̀hónúhàn nílùú Àkúrẹ́ o nínú èyí tó ti ké sí ìjọba láti bá òun wá ọkọ òun tó di àwátì. Bákan náà lórí ìròyìn yìí kan náà agbẹjọ́rò kan Tọ́pẹ́ Tẹ́mẹ́kun ó ti kọ̀wé sí ìjọba ìpínlẹ̀ Ondo lórí ẹ̀sùn pé àwọn adarí Àmọ̀tẹ́kùn wọ́n fẹ́ gbẹ̀mí àwọn èèyàn mẹ́ta náà. Nínú lẹ́tà tí Tọ́mẹ́kun tó mọ̀ kọ sí gómìnà Lucky Ayédatiwa ní ọjọ́ 27 oṣù kẹwàá ọdún 2025 yìí ó ní ẹ̀tọ́ àwọn èèyàn náà ó ní wọ́n ń béèrè lọ́wọ́ ìjọba, àmọ́ àwọn adarí Àmọ̀tẹ́kùn wọ́n ń lépa ẹ̀mí wọn. Gẹ́gẹ́ bó ṣe sọ, Akínsípẹ̀ Victor, Tèmítọ́pẹ́, Ẹkújùmí, Julius àti Àbútáíwò wọ́n ti na pápá bora báyìí lẹ́yìn tí àwọn kan tí wọ́n gbàgbọ́ pé Adélẹ́yẹ ó má bẹ̀ lọ́wọ́ ẹ̀ tí wọ́n fi ìbọn tí wọ́n fi ń lé wọn kiri ìgboro. Lẹ́yìn náà ó mà ló mà ké sí gómìnà Ayédatiwa kó rí i dájú wípé nǹkan kan kò ṣẹlẹ̀ sí àwọn èèyàn náà. Títí di àsìkò tí wọ́n fi ń kóròyìn yìí jọ, Adélẹ́yẹ tàbí Àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo kò tí ì sọ ohunkóhun lórí ẹ̀sùn náà. Ẹ̀wẹ̀, lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ gbàsgbòs lórí ayélujára, adarí Àmọ̀tẹ́kùn Ondo Adétúnjí Adélẹ́yẹ ó mà kéde àwọn èèyàn náà gẹ́gẹ́ bí afurasí tí wọ́n wá lẹ́yìn tó kọ́kọ́ jáwé lọ́rọ́kún nílé fún wọn. Adélẹ́yẹ ní èrèdí ìgbésẹ̀ náà kò mọ̀ sẹ́yìn bí wọ́n ṣe ń ba orúkọ àjọ náà jẹ́ lórí ayélujára. Ó ní tí wọn kò bá ṣẹ̀ sí òfin gbogbo ayé yóò rí, àmọ́ kò sí ẹnikẹ́ni tó lè máa ba orúkọ àjọ wa jẹ́ lórí ayélujára láti ọwọ́ àwọn tó ń dá iṣẹ́ ara wọn jẹ́. Pàápàá ní báyìí tí a ti mọ̀ pé àwọn kan ló wà lẹ́yìn wọn. Bákan náà Adélẹ́yẹ fi kún wípé a ti kéde pé a máa ń wá àwọn òṣìṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta náà, a sì kọ̀ láti jẹ́ kí wọ́n fà wá wọnú awuyewuye tó rọ̀ mọ́ nǹkan kan wọn o. Ohun tó dá wa lójú ni wípé iṣẹ́ ara tiwọn ni wọ́n máa ń jẹ́ o. Digbí báyìí ó ní ikọ̀ Àmọ̀tẹ́kùn dúró, àwa òṣìṣẹ́ àti adarí ikọ̀ náà kò sì jẹ́ kí ìwà tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n máa ń wù yìí kó sí ojú wa kúrò lórí iṣẹ́ tá à ń ṣe o. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o, aburú ò ní ṣe ẹnìkọ̀ọ̀kan yín lágbára Ọlọ́run Ọba Elédùmarè.